Odùduwà àwọn ọmọ kóòtù òjíire. Mo ní àṣírí kan tí mo fẹ́ pè fún wa àwọn ọmọ kóòtù òjíire. Ẹ má jẹ́ ká sun àsùnpara, ẹ má jẹ́ ká sun àsùnpìyè. Mo ní fídíò kan tí mo fẹ́ pè fún wa. Àwọn pípù yìí wọ́n ti sanwó 4 state ní nọ́ọ̀tì pé wọ́n pa state rẹ̀ run. Wọ́n ti sanwó fún àwọn agbésùnmọ̀mí, fún àwọn Fúlàní wípé kí wọ́n pa 4 state run ní nọ́ọ̀tì. Yorùbá sì ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Ẹ má jẹ́ ká dẹ àwẹ̀dẹ̀ mọ́ o. Nígbà tí ilé ìdí rẹ̀ ní nọ́ọ̀tì ó sì ní mọ̀kànmọ̀kàn lóye o. Oyè tó kára wó o, àfẹ́kọ́ kára ẹ̀dẹ́ o. Gbogbo ọmọ kóòtù òjíire, gbogbo ọmọ Odùduwà, oyè tó kára wó ó wà kọ́ kára ẹ̀dẹ́ but ìpalára láàfẹ́ láti sọ wípé àfẹ́kọ́ kan ara dẹ. Yorùbá tí mo sọ ẹ jẹ́ kó yé wa o. Àwọn pípù yìí wọ́n ti sanwó fún àwọn Fúlàní bandit, àwọn Boko Haram wípé kí wọ́n pa 4 state run. 4 state kí wọ́n parun. Àwọn 4 state náà ni Taraba state wà nú ẹ̀, Plateau state wà nú ẹ̀, Benue state ó wà nú ẹ̀, Zamfara state ó wà nú ẹ̀. Ara àwọn ìlú mẹ́rin tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n gba owó èlélẹ̀ yìí. Ẹ sì mọ̀ wípé tí wọ́n bá fi lè parí mission wọn lórí àwọn ìlú mẹ́rin yìí, àìfàìmọ̀ kó má jẹ́ wípé ìlú ilẹ̀ Yorùbá lọ́kàn o. Òun là fi ń pariwo, òun ló bá tá a fi mú ìròyìn wáyé tí gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò wá tẹ́ bá ń gbọ́ wa. Ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa kí wọ́n wá gbọ́ information tí mo mú wá. Màá pín fídíò náà fún wa o. Àjọ̀bí dára gbọ́ iye tó gbà àti àwọn tó bẹ̀ẹ́ níṣẹ́. Àjọ̀bí dára gbọ́ gbogbo ọmọ kóòtù òjíire. Ẹ bá wa fi ìdílé nǹkan kí àjọ farabalẹ̀ wo fídíò yìí kí a lè bá mọ̀ wípé ìrìn kan ti dé wá lórílẹ̀-èdè location 9. Ìrìn kan ti wọlé tọ̀ wá lórílẹ̀-èdè location 9. Àwọn anẹ́jẹ́ ká dìde ká má jẹ́ kí wọ́n pa wá tán lórí ilẹ̀ wa. Ìfọ̀bẹ́ tí mo mú wá fún wa yìí, ẹ bá wa pín ètò náà kó lọ dáadáa, kó lọ kan àwọn adarí ilẹ̀ kóòtù òjíire la. Àgàgà wọn bá wá kẹ́wọ́n náà gbé tá wọn gbọ́ ìwà burúkú táwọn bíbù ìwẹ́ tó fẹ́ wù fún wọn ní stéètì mẹ́rin ní nọ́ọ̀tì. Wọ́n fẹ́ pa stéètì mẹ́rin ní nọ́ọ̀tì. Ṣé ó wá ẹ̀ka lajú wálẹ̀ kí wọ́n pàtàwọn náà wọn bí? State mẹ́rin ní a ní 6 states. A ṣe gbọ́ pé àwọn ní 19 states lọ́dọ̀ wọn lọ. Àmọ́ wọn ta ní 6 states. Sọ́jà kálajú wálẹ̀ káwọn tó yìí wá láti wọ́n lọ́pàá àwọn fẹ́ pa state wa run. Sọ́wọ́ ìkálajú ká fọwọ́ lẹ́ka mọ̀ wọ́n rán ni. Ọmọ kóòtù òjíire, ẹ má jẹ́ ká fọwọ́ lẹ́rán o, ẹ jẹ́ ká dìde. Àsìkò ti tó. Kájà fómìnira ti wá gangan. Ẹ má jẹ́ káwọn bíbọ̀ ọjọ́ amáyé mọ́. Ẹ má jẹ́ kí wọ́n kó amẹ́rẹ̀. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ kí n play video náà fún wa. Ẹ má bá wa ká lọ. Much. They started to bargain the money with me. Immediately the fight soldiers started to threaten on me. Then I followed those flying and I go with them. Then they lead me to Niger. After to Niger, they lead me to Cameroon. After Cameroon, they lead me back to Nigeria. Then started saying that they have clashes in Nigeria about 3 states that they want to. They have about 4 states that they want to collect they want to capture you. They want to capture.
being Plateau, Taraba, Benue, and Nasarawa. But those malam that I was doing something with them, they say they blocked people that can choose to sponsor this state or this state or this state. So the one that call me choose to sponsor at Taraba, we should capture Taraba state. Then when I go to finalize the connection that they will give me before the fight will start, I tell them that they should give me 1 billion. Those people say that the money is too much. They started to bargain the money with me. They give me 50 million. And I say 50 million is too small. They should give me at least 750 million so that the Taraba state have a Dabarak, have many security inside. So they should give me the money so that with the security we can make understand with them and know how the fight will go on. So those people say that the price is too much. Then give me 350 million. Then me, man, I refuse to fight on 350 million. Then did you collect the money? No. When I refused, they didn't give me because the money that they said they will give me 350 million was too small to fight against the Taraba state. Let us go directly to the Excellency. So Ghana found his way as usual and saw me in government house here and denied that he was not involved in. If you're not responsible, it's possible that you knew some people who might have masterminded this. So to exonerate yourself, first of all, is to try and identify those people. And then you'll be vindicated. But where you're not able to do it, definitely police are going to come into this matter. Once they invite you, go to the police. Don't attempt to run away. If you run away, the assumption will be that you're responsible. And unfortunately, he left here when police invited him. He called me again. That look, police have invited him. And I said, look, that is what I told you before. Go to the police. There is not going to be any extrajudicial killing in my government. I believe in the rule of law and due process. My commissioner of police know this. We can work together. If there's, and I will not allow anyone to do anything harmful to you. That I can assure you. We went there, I discussed with the Excellency. After we finish, I come back and I tell him that if there is anything concerning me or he needs my assistant, he should call me. He should not even hurt. I didn't hear on call till come and arrest some civilian joint task force at the Katinala, then go with them, and after that, the day that they were taking those people to court, they took my name there as I was to arrest and I am running. So that is why they didn't go to me. So immediately I hear this announcement on radio, I called the Excellency that this is what I hear, and they didn't invite me anywhere, and they took my name to court. So I was shocked. So he told me that he will call the commissioner of police and know they did how the issue went like that. Then after that, the next day, the commissioner of police sent a letter to Gatetes Nigeria Limited Company that they should reach me in the letter that I should submit, I should reported myself to commissioner of police. So I was shocked because they take my name at the court and they are still needing me in police station. So I still call the Excellency and tell him that this is what is going on, and I am confused because already my name is at court. I should go at court to police station. He said
I should follow security to police station. When I will reach to police station, I will call my lawyer to come and defend me. So I say, okay, I hear what he said, but let me talk with the Bishop Adobo, because when I come through to this amnesty, I asked Bishop Adobo that I didn't trust those political people, because when they got their own interests, they will just abound people at will. So let him give me assurance of. Gbogbo àwọn Odùduwà nílé pàdé yẹn, mo lérò pé a ti sọ fi tí ara wa gbọ́ fídíò tí mo play fún wa yìí. Èyí náà gbọ́ ogun tí alákùnrin yẹn sọ láti òkè délẹ̀. Ẹ wo ọ̀nà tó gbà, bó ti ṣe gbà, bó ti lọ gbà torí owó yìí láti rí wọn fún lówó. Abẹ́rẹ́ at the end of the day wọ́n padà tó wọ́n á mú un. Ṣé ẹ ti rí ìlú tá a ti bára wà ní o, ìlú tá a sọ pé a fẹ́ máa fáàdù pé ìlú gidi ni, a sì gbọ́ kéèyàn sanwó stéètì mẹ́rin láti pa stéètì yẹn run. Àwọn tó ṣe kí ni ọ̀dájúmọ̀ ni wọ́n. So wá dá kí àwa tá a pe ara lọ́mọ Odùduwà, tá a pe ara lọ́mọlúàbí, ṣó yẹ káwá wà pẹ̀lú kọ̀ǹtrátọ̀ yẹn? Tó wá yẹ ká darapọ̀ mọ́ àwọn tí ń pààyàn báyìí? Kò yẹ. Òun là fi ń pariwo fún ẹ̀yin èèyàn wa. Ẹ jẹ́ ká dìde, ká jà fómìnira tiwa gangan, kí a lè bá gbégbé àlàáfíà. Báwọn Fúlàní ṣe ń pa wá tí wọ́n ń jí wa gbé, kò sí inú ẹni tó dùn mọ́. Kò sí inú ẹni tó dùn mọ́. Ẹ̀kẹ́ ń parọ́ ni. Gbogbo ẹni tẹ́ ń tẹ̀lé àwọn olóṣèlú yìí, ìbádákẹ́ ẹ ronú àròjinlẹ̀, ẹ ronú pìwàdà. Àwọn pípù tẹ́ ń tẹ̀lé yìí, wọ́n ń ṣe ẹni tẹ̀lé. Wọ́n fi wá já yín lólè ni. Tí wọ́n bá ti gba tí wọ́n fẹ́ látọwọ́ yín tán, wọ́n já yín kulẹ̀ ni. Wọ́n já yín kulẹ̀ ni. A ní ẹ dìde, ẹ jà fún ẹ̀tọ́ yín, ẹ jà fún òmìnira ti yín gangan. Ẹ yé ìṣẹ́gun olóṣèlú mọ́. Àwọn olóṣèlú yìí bẹ́ẹ̀ rí bí èèyàn pàtàkì láwùjọ, wọ́n ṣe èèyàn pàtàkì. Ẹni àìjírí ni wọ́n, ẹni àìjíkò ni wọ́n. Wọ́n kàn ń pera lóṣèlú ni, wọ́n ṣe òṣèlú, ọ̀jẹ̀lú pọ́nbélé ni wọ́n. Ẹ̀yìn náà sì ni wọ́n fi ń rúgbó. Ẹ̀yìn náà ni wọ́n ń tì láti gba nǹkan tí wọ́n fẹ́. Tí ẹ bá sọ wípé ẹ fẹ́ mọ́, ẹ tẹ̀lé wọn mọ́, kò sí nǹkan tó fẹ́ fi ń ṣe. Ọwọ́ gangan dísà ara yín wà. Àwa ń pè yín sí àkíyèsí láti wà tìtámì lórí ara yín. Ẹ má dìbẹ́ẹ̀dì lórí wọn mọ́, torí pé wọ́n ti fèèlì yín. Gbogbo ìgbà ni wọ́n ti fèèlì yín. Gbogbo ọ̀nà ni wọ́n ti gbà láti fèèlì yín. Ẹ̀yin náà bi ara yín léèrè, àbí tẹ́ ẹ ronú sí ìjẹ́ gbogbo àdéhùn tí wọ́n bá yín ṣe nígbà tí wọ́n bá gbà tọwọ́ yín, tí wọ́n bá gbà tọwọ́ yín tán, tí wọ́n bá débi tí wọ́n ń lọ, ìjẹ́ gbogbo àdéhùn tí wọ́n ṣe fún yín ni wọ́n sì kẹ̀ẹ̀bí. Ẹ bi ara yín léèrè. Gbogbo àwọn kóòtù òjíire, gbogbo àwọn Odùduwà, ẹ bi ara yín léèrè. Ṣé gbogbo àdéhùn tí wọ́n ń sọ nípa wọn ń ṣe, ṣé òun ni wọ́n ń ṣe? Nígbà tí wọ́n fẹ́ gbà tọwọ́ yín ni wọ́n bá yín ṣàdéhùn pé tẹ́ bá dìbò fún wa, iná á fún yín. Tẹ́ bá dìbò fún wa, omi á fún yín. Tẹ́ bá dìbò fún wa, á ṣe ọ̀nà tó dáa, á ṣe fún yín.
tẹ́ ẹ bá dìbò fún wa security yọ táìtì àwọn agbésùmọ̀mí wọn ò ní dá yín láàmú mọ́ ìjẹ́ gbogbo profit wọn méjì fún yín ṣé òun ni wọ́n sì ka ẹ̀bí ayín léèrè ẹbí ayín léèrè gbogbo àwọn Odùduwà gbogbo àwọn kóòtù òjíire mo bẹ̀yìn mo wòye ẹ bá rí fún ètò yìí o kọ́ lọ dáadáa o ẹ sì mọ́ gbàgbé láti bá mi subscribe tó YouTube channel mi mo lérò wípé fídíò tá a play ṣáájú ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo lérò púpọ̀ àjọ fetí ara gbọ́ ohun tí arákùnrin yẹn sọ ní fídíò náà sódà sọ́wọ́ ayẹ kí a lajú wálẹ̀ tí kálùbọ̀ kò wọ̀ bí sọ́wọ́ adá kí a fọwọ́ lẹ́rán bí wọ́n ti sanwó ẹ̀mí àwọn stéètì mẹ́rin wọ́n wá sanwó ẹ̀mí stéètì mẹ́fà tàwa náà lọ́sàn kan òru kan lákàrin náà wíwú dé sódà ká fọwọ́ lẹ́rán ká mọ òwòrán nígbà tá a ti rí information tí ó gbà wá nínú ewu àsìkò tó yẹ ká tọ̀ ọ́ nì káyọ̀dé mójútó orí ilẹ̀ wa káyọ̀dé síkí orí ilẹ̀ wa káwọn pípù yìí wọ́n tó wọlé wá lóòótọ́ gbogbo ara mọ̀ yìí pé wọ́n ti sọ̀ráǹdì ilẹ̀ Yorùbá tábà nígbàgbé wọ́n ti sọ̀ráǹdì ilẹ̀ Yorùbá wọ́n ń dóde wíṣù ni ọ̀rọ̀ tá à ń sọ yìí ní ìsìn àti ìfowópamọ́ àmúwáyé ẹ̀yin náà wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Benue State òun mọ̀ ni ó mọ̀ wọlé wá ẹ̀wù adúlé tí wọ́n sun ẹ̀wù adúlẹ̀mí tó ṣòfò ní Benue State over 1,500 ní ẹ̀mí tó ṣòfò ní Benue State ìjẹ́ tí ó bá ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ lójoojúmọ́ èèyàn mélòó ló fẹ́ kù ní state Benue State máa sí ẹ̀tí kí wọ́n ti gbalẹ̀ wọn lọ́wọ́ wọn sí ẹ̀tí kí wọ́n ti gbalẹ̀ wọn lọ́wọ́ wọn báwọn so wá yẹ káwa náà lajú wálẹ̀ káwa pípù yìí kí wọ́n gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa òun là fi ń pe gbogbo wa sí àkíyèsí là ń mú àwọn nǹkan tí ó bá ní jẹ́ kí wọ́n gbalẹ̀ wa lọ́wọ́ wa òun là ń mú ẹtí ìgbọ̀ yín ààrẹ náà ni o mo lè tẹ́ bá gbọ́ àbáwá tá a ti gbọ́ a mọ̀ yìí pé àwọn pípù yìí wọn ò mú léré fún wa wọ́n wá láti wá gbalẹ̀ wa ni wọ́n ní mission gbogbo ilẹ̀ Yorùbá wátá ni wọ́n ti surround wọ́n kàn retí wíṣù ni àmọ́ kí wọ́n tó fọ wíṣù fún wọn ẹ jẹ́ káwa náà gbáradì ká gbáradì ká má jókòó tẹ̀tẹ̀rẹ̀ àìsàn ọmọ ojo ọmọ akin ni wá torí ìran aládé ni wá wọ́n ní ìran aládé kan kì í ṣojo kí ló wá dé táwa ṣojo àwọn Fúlàní ò tó tí wọ́n pera wọn àná bíbí iṣẹ́ wọn ò tó tí wọ́n pera wọn àwọn akẹ́kọ̀ọ́ fún wọn la fún wọn ní kí ló ń pè la fún wọn ní popularity sínú àwọn ò tó tí wọ́n pera wọn ní ọ̀dọ̀ tiwa ta ló ń ju tájá ń jù ọ̀rọ̀ náà kò ní jù báyìí lọ jà ẹ̀yẹ̀ mi tẹ́wọ́ mi nílé ọgbẹ́ àbúrò náà kò ní jù báyìí lọ èyí táwọn ní ká mú owó ti gbọ́ yín náà nílé ẹ bá àfìfẹ́ gbà ẹ ti gbọ́ ẹ ti mọ́ gbàgbé láti bá wa sọ̀rọ̀ káàmù tó YouTube channel wa BMI TV show òun ni orúkọ YouTube channel wa mo kí gbogbo ẹ̀rọ olùfẹ́ BMI TV show mo kí yín o ẹ ṣé gan ni o ẹ kú àdótì mi ẹ sì kú gbogbo gbà lẹ́dùnmọ̀rì kò ní fẹ́yìn náà lẹ́ o gbogbo bí tẹ̀ ti mú tẹ̀ fi ń ra dátà tẹ̀ ń wo gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń jà fún òmìnira Yorùbá àgbà náà ò ní wọbẹ̀ o torí wípé àbùtí ń tolókun bẹ́ẹ̀ ni àbùtí ń tọlọ́sà àpò sàṣàmù á kì í gbẹ o àpò yóò ní gbẹ sówó inú ilé ní ò ní gbẹ sọmọ Elédùmarè yóò bọ̀ wá ṣe ní ẹlẹ́mìí gúngùn ẹ pẹ́
bólúmọ́ ṣe pẹ́ láyé àní ọlọ́run tí wọn kò ní fi kú tó yáwọ́ pa ẹnìkọ̀ọ̀kan nù wa o èmi àti ọlọ́run ṣe wá lẹ́lẹ́mìí gúngùn tẹ̀sí gbọ́ mo tún wá ṣàdúrà fún yín lẹ́ẹ̀kan sí pé ojú tẹ̀ fi ń wò mí ojú ò ní fọ́ o bẹ́ẹ̀ ni etí tẹ̀ fi ń gbọ́ mi etí ò ní di o ọwọ́ tẹ̀ bá mi pín ètò yìí tó fi lọ ẹni fọwọ́nà gbọ́mọ sí o èmi ní mọ̀ wá bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà ní mọ̀ débá láṣẹ Èdùmàrè ẹ̀yin ìyá mi yóò túbà yóò túṣẹ fún wa orílẹ̀-èdè Yorùbá ní kíákíá.